Aláròyé máa wí o. Akínkanjú obìnrin Dóyin Abíọ́lá ti kú o. Títí di àsìkò tí à ń kóròyìn jọ lọ̀rọ̀ ikú olóògbé Dóyin Abíọ́lá, ìyẹn ọ̀kan pàtàkì lára àwọn ìyàwó olóògbé MKO Abíọ́lá, sì ń ṣe àwọn tó gbọ́ ní kàyéfì gidi. Kò sóhun méjì tó fà á tọ́rọ̀ ikú olóògbé náà fi ń ya àwọn èèyàn lẹ́nu ju pé kò sẹ́ni tó gbọ́ pé ó wà lórí ìdùbúlẹ̀ àìsàn kankan kí wọ́n tó kéde ikú rẹ̀ ní nǹkan bíi aago 9 kọjá ìṣẹ́jú 15 lọ́jọ́ ìṣẹ́gun tíṣídẹ̀ẹ́ ọjọ́ 5 oṣù kẹjọ ọdún yìí. Aláròyé gbọ́ pé Dóyin Abíọ́lá kú lẹ́ni ọdún 82. Bẹ́ẹ̀ ò bá gbàgbé, MKO Abíọ́lá ni ọkọ olóògbé náà títí tó fi kú, tí obìnrin tó ti fìgbà kan jẹ́ ọ̀gá àgbà níléeṣẹ́ ìwé ìròyìn Concord tí kò sí lórí àtẹmọ́ báyìí kò sì fi ọkọ míì títí tí ọlọ́jọ́ fi dé. Ọdún 1969 ni olóògbé Dóyin Abíọ́lá bẹ̀rẹ̀ iṣẹ́ ìròyìn rẹ̀ pẹ̀lú ìwé ìròyìn Daily Sketch nílùú Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́. Ó sì ní abala pàtàkì kan tó máa ń kọ nínú ìwé ìròyìn ọ̀hún, èyí tí wọ́n pe àkórí rẹ̀ ní tírò. Nínú abala ọ̀hún ló ti máa ń sọ ohun tó ń lọ láàrin ìlú, pàápàá jùlọ lórí ọ̀rọ̀ àwọn obìnrin tí àwọn ọkùnrin ń fìyà jẹ láwùjọ wa. Lọ́dún 1970 ló lọ sí orílẹ̀-èdè Amẹ́ríkà láti lọ kọ́ ẹ̀kọ́ kún ìmọ̀ iṣẹ́ ìròyìn rẹ̀, èyí tó sọ di ògbóǹtarìgì onímọ̀ nípa iṣẹ́ ìròyìn lórílẹ̀-èdè yìí àti nílẹ̀ adúláwọ̀ lásìkò náà. Lẹ́yìn tó padà dé sórílẹ̀-èdè wa ló lọ bẹ̀rẹ̀ iṣẹ́ ìròyìn rẹ̀ pẹ̀lú ìwé ìròyìn Daily Times. Níbẹ̀ ló sì wà tó fi di ọ̀kan pàtàkì lára àwọn ọ̀gá àgbà nílé iṣẹ́ náà. Lọ́dún 1979 ló tún lọ kẹ́kọ̀ọ́ gboyè ńlá míì sí lẹ́nu ètò ẹ̀kọ́ rẹ̀ nílùú New York lórílẹ̀-èdè Amẹ́ríkà. Ó gba oyè ọ̀mọ̀wé PhD nínú ìbánisọ̀rọ̀ àti iṣẹ́ òṣèlú. Gbàrà tó sì ti ìlú òyìnbó dé sílẹ̀ wa ló ti di ipò ọ̀gá àgbà mú nílé iṣẹ́ ìwé ìròyìn Daily Times. Níbẹ̀ ló sì ti ní àǹfààní láti ṣiṣẹ́ pẹ̀lú olóògbé Délé Gíwá, Stanley McCable àti Herman Organ. Kò sí yà ọ̀pọ̀ èèyàn lẹ́nu nígbà tí Concord newspaper, ìwé ìròyìn ọkọ rẹ̀ olóògbé MKO Abíọ́lá jáde tí wọ́n fi Dóyin Abíọ́lá jẹ adarí tuntun ní iléeṣẹ́ ìwé ìròyìn náà. Nígbà tó máa di ọdún 1986 ni wọ́n fi ṣe adarí àti ọ̀gá àgbà pátápátá nílé iṣẹ́ náà nítorí tí wọ́n mọ ipa pàtàkì tó ń kó níbẹ̀ lásìkò ọ̀hún. Òun sì ni obìnrin àkọ́kọ́ lórílẹ̀‐èdè yìí lásìkò náà tó máa di ipò pàtàkì bẹ́ẹ̀ mú nílé iṣẹ́ ìwé ìròyìn lórílẹ̀‐èdè wa. Lọ́dún 1981 ni olóògbé MKO Abíọ́lá ṣègbéyàwó alárinrin pẹ̀lú akíkanjú obìnrin yìí tó sì fẹ́ sílé gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn ìyàwó rẹ̀. Gbágbágbá báyìí ló wà lẹ́yìn ọkọ rẹ̀, ìyẹn lásìkò tí olóògbé náà ń la àwọn òkè ìṣòro kan kọjá lórí ọ̀rọ̀ òṣèlú títí tó fi kú. Bákan náà ló sì jẹ́ pé kò fi ìdílé náà sílẹ̀ lẹ́yìn ikú ọkọ rẹ̀ MKO Abíọ́lá. Ọmọbìnrin kan ṣoṣo ló gbẹ̀yìn olóògbé náà. Adéwálé Adéoyè ló ṣàkójọpọ̀ ìròyìn fún Aláròyé online television. Akin Akínníyì ló kà á sí etí gbọ̀yìn.